Àsìkò yìí o àsìkò tó bá bá yín níbi tẹ́yìn wà torí ìmọ̀ nílé máa kọ́ pé aago tẹ́ ẹ wà rèé ẹ kú dédé àsìkò yìí níbi tó bá ti bá yín. Mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò Sampan USA chapter. Mo kẹ́yìn bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin bọ̀dá wa, gbogbo yín pátápátá la kó papọ̀ la kí yín káàbọ̀ sórí ètò yìí. Ètò yìí jẹ́ ètò pàtàkì láti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Sampan USA láti gbé àwọn ògbóǹtarìgì wá sórí ètò yìí láti mọ̀ nípa iṣẹ́ tó ń yàn láàyò àti láti kọ́ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Àwọn nǹkan tó bá rú wa lójú tí a kò mọ̀ nípa ẹgbẹ́, ètò yìí wà fún láti mọ̀ sí nípa ẹgbẹ́. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá mi. Mo rí ìyá mi Mistura Bọ́lá Amúlùdùn láti Atlanta. Mo rí bá mi ẹ̀sìké má bífá igbákejì ààrẹ wa nìyẹn. Mo kí gbogbo yín káàbọ̀. Mo kí bàbá mi má jẹ́ kó dùn mí Solomon. Ilẹ̀ ni mo wà, bàbá mi ṣé kí n dìde o. Mo kí yín o bàbá mi ara ò lè bí gbogbo lè ń kọ́. Mo kí yín káàbọ̀ sórí ètò Sampan USA. Ká tó máa tẹ̀síwájú, mo kí gbogbo àwa tá wà ní ìlú Amẹ́ríkà. Òní ni ọdún àyájọ́ tí ilẹ̀ Amẹ́ríkà gba òmìnira. Mo wá gbà ládùúrà pé òmìnira tán gbà kò ní dominira fún wa o. Gbogbo àwa tá wà nílùú yìí pátápátá la máa jèrè. A kò rí oko délé láṣẹ Olódùmarè. A kò ní rásájò láṣẹ Olódùmarè. Gbogbo aláṣòwò jèrè o lágbára lọ́wọ́ Elédùmarè. Mo kí gbogbo wa a kú àyájọ́ ọdún òmìnira ìlú Amẹ́ríkà. Ẹ rí pé bí mo ṣe combination mi, ẹ má fi ń ṣe yẹ̀yẹ́. Ẹnikẹ́ni tó bá fi ń ṣe yẹ̀yẹ́ yín kàn yọ sí inú ilé ní gìjà. Nàìjíríà rè, Mọ́ríkà rè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ètò tá a gbé kalẹ̀ ó wà fún ètò Nàìjíríà àti Amẹ́ríkà lápapọ̀. Ohun tó ṣẹlẹ̀ nìyẹn ni mo ṣe múra. Mo wá ní kí n ṣe ní two combinations tó ṣẹlẹ̀ nù. Àdúgbò lẹ́yìn ilé ìbùsùn mọ́ sọ. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ káàbọ̀. Nígbà tí à ń retí bàbá wa, ọ̀gá wa, bàbá ọ̀gá Bello tí a mọ̀ sí bàbá mi Adébáyọ̀ Sàlámì. Àwọn ni agbàlálejò lórí ètò yìí. Àwọn lájọ fẹ́ fi ọ̀rọ̀ wérọ̀. Àwọn lájọ fẹ́ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa nǹkan ẹgbẹ́ Sampan tí wọ́n ń ṣe takuntakun, àwọn nǹkan tán ti ṣe àtàwọn nǹkan tí wọ́n tún fẹ́ ṣe láti jẹ́ kí ẹgbẹ́ Sampan yìí ó tẹ̀síwájú sí. Àwọn nǹkan tá a mọ̀ àtàwọn nǹkan tá a mọ̀. À ń retí bàbá wa kí wọ́n
darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí láti béèrè àwọn ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ wọn táwọn náà dẹ̀ fi ayọ̀ àtàlàfíà ṣàlàyé fún wa náà. Tàbá dẹ̀ rí ẹ̀yin bàbá mi àti ìyá mi náà nílé tí aláwọn ìbéèrè tá a fẹ́ bi wọ́n, ẹ lè fi ránṣẹ́ sí mi lórí ìkànnì yìí bá a ṣe ẹ lè type síta káàkà síta ká bí wọn, tàbí ẹ lè send ẹ sí ẹ̀yin tẹ́ ní nọ́mbà mi lọ́wọ́, ẹ lè send ẹ sórí nọ́mbà mi àbí wọn. Mo kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ kú ìjókòó nígbà tí à ń retí bàbá wa Adébáyọ̀ Sàlámì láti darapọ̀ mọ́ wa, ẹ má bínú, láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí ká rọra máa fi ẹsẹ̀ rájò. Bàbá mi, bàbá èké, mo kí yín o bàbá mi. Mo kí Ọ̀túnba Asọ̀lúdẹ̀rọ̀ 1, mo kí wọn káàbọ̀ sórí ètò yìí. Mo dẹ̀ kí ìyá mi Abíọ́dún Mustapha, mo kẹ́yìn náà káàbọ̀, gbogbo yìí ni mo kí. Ẹ dákun ọmọga ń kọ́ o, mo wọ́ ọmọga o, níbo lọ ọmọga wà kí n tó wá lọ dìgbò lù wọ́n nílùú New York o. Wọ́n yẹ kí wọ́n ti bá Independent lọ o, tí ì ṣe pé Independent ti gbé wọn lọ o. Ìyá mi Mistura síkì nǹkan ẹ dákun ẹ bá ń fi ránṣẹ́ o, tá fi ṣe àyájọ́ ọdún òmìnira tìlú Amẹ́ríkà lónìí o. Gbogbo wa ni mo kí lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. À ń dúró de ìpè bàbá wa kó wọlé ni, àwọn là ń dúró de ìpè wọn wọlé ká fi bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ. Mo kí bá mi Ọlá Ògúnkọ̀yà, mo ti rọ́wọ́ yín lórí WhatsApp, ẹ ṣé adúpẹ́, ẹ ṣé gan ni o, mo ti rọ́wọ́ yín, mo ti rọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ṣe darapọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, bẹ́ẹ̀ ṣe ń wọlé mo kí yín káàbọ̀, ẹ káàbọ̀. À ń dúró de bàbá wa Ọ̀gá Bello Adébáyọ̀ Sàlámì lórí ètò yìí. Mo kí ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ Tampan USA lónìí, ìyá mi Rántí Agbanilọ́jà, òní ni ọjọ́ ìbí wọn. Mo kí yín o ìyá mi, ẹ dákun ẹ bá ń fi ìrẹsì ránṣẹ́ o, ẹ kú ọdún o, ẹ̀mí á ṣe púpọ̀ ọdún láyé o, ìgbà ọdún kan ni o láṣẹ Elédùmarè nínú ọrọ̀ àlàáfíà àìkú baálẹ̀ ọrọ̀ lẹ́ẹ̀fì lo gbogbo ọjọ́ ayé yín tó kù o. Ẹ kú ọdún ìyá mi Rántí, ẹ dákẹ́ mọ́jẹ sàdúrà lásẹ̀ fi nǹkan tẹ́ fi sọjọ́ ìbí ẹ fi ránṣẹ́ ó sì dá bẹ́ẹ̀. ẹ̀yin àti Amẹ́ríkà lájọ ń ṣe ọdún fún lónìí. Sẹ́mi náà ní lọ kó sínú ìyá mi padà báyìí, kán lè bẹ́ẹ̀ mi náà lónìí, ká wá lè máa sọ ọdún púpọ̀ lónìí báyìí. Ó dàbí pé ń lọ kó sínú ìyá mi padà kan tún bí o, kán bí mi lónìí, kémi àti Amẹ́ríkà kájọ máa ṣe ọjọ́ ìbí pọ̀ lónìí. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Mo rí àtẹ̀ránṣẹ́ kan tí bàbá mi kọ, wọ́n ní Ọ̀gá Bello is a good for me, a good for me, a good for everybody. Ó dá iṣẹ́ o bàbá mi, a rí àtẹ̀ránṣẹ́ yín, ẹ ṣé Ọ̀gá Bello. Mo sì fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ gbogbo wa kó gbé bàbá wa tó dé. Mo kí yín o Bàdámúyìwá Ọlátúnjí, ẹ káàbọ̀. Yóò ti tó bí ọdún mélòó tẹ́yìn lérò wípé bàbá wa Adébáyọ̀ Ọ̀gá Bello wọ́n ti wà lẹ́nu iṣẹ́ òṣèré tíátà? Ṣé láti inú ẹ̀jẹ̀ náà tí ń ṣeré bọ̀ ni àbígbàtàn bí wọn tán náà bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré yìí ni, àbí ó ní iye ọdún tí wọ́n jẹ́ tán fi dòṣèré? Ẹ dákun béèrè ni o, owó ní ìbéèrè ìbádé o, owó ńlá tí ò ló ń kà ló bá dé o, owó ńlá ló bá dé o, owó ńlá ló bá dé o. Oyóyéyá mò ń retí. Mo kẹ́yìn Tampan Canada, mo kí yín o. Ó dà pé Canada náà ṣe ọdún yìí níjẹ̀ ṣèjẹ̀ ìta ní àbíjẹ̀ ni.
Era ku bàbá láti Canada, Tampan Canada. Era ku se jeta le sọdún ina bí jẹ. Mo ṣá pa ẹ ṣe lọ́sẹ̀ yìí mi rántí mọ́. Olódo ni mi oúnjẹ mi ti pọ̀jù. Mo ti máa ń jẹun jù. Star boy. Star boy. Ẹ rí pé mo kẹhùn. Ẹni bá fẹ́ pohùn yóò gbọ́dọ̀. Ẹni bá fẹ́ porúkọ yín. KD Movies. Okay, ẹ̀yin ni wọ́n bẹ̀rẹ̀ ní ọdún 1960s. Ṣé nínú oyún ni àbígbà tán bí wọn tán? Èmi náà ṣe bá yín o tó àlè bàbá mi Starboy. Tèmídayọ̀. July 4. KDF Movie. Ìbéèrè yín ò yé mi July 4. Ṣé tí bàbá darapọ̀ mèrè ni àbí tọdún t'Amẹ́ríkà lẹ́yìn sọ torí ọ̀rọ̀ yín ò yé mi o. Canada Day bó o. Bàbá mi ẹ ti ṣe Canada Day kọjá o. Bó láṣejọ mọ́ ṣe papọ̀ Amẹ́ríkà nìkan ní sọdún lónìí. Ìmọ̀. Èmi rò pa wà nìkan ni torí àmọ̀ yìí rí ní Canada o. After gbàtàn bí wọn tán. Ẹ ṣé o bàbá mi. Máa ò bóyá ẹ̀yin lẹ gbà béèrè wa. Ẹ dákúta ló tún wà ńbẹ̀ tí ó fẹ́ dáhùn sí béèrè wa. Pé bàbá wa Ọ̀gá Bello ṣé láti inú oyún náà ti ń ṣeré bọ̀ ni àbígbà tán bí wọn tán àbí bó ṣe bí wọn tán gbàrà báyìí ni bàbá wa bẹ̀rẹ̀ eré orí ìtàgé àbí ọdún bíi mélòó kan náà darapọ̀ méré orí ìtàgé. Ìbéèrè tá ń bira wa nìyẹn fẹ́yìn tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Mo kí yín o ààrẹ o mo dìde mo kí ààrẹ Délé ọmọ Ògún Dípẹ̀ tó jẹ́ ààrẹ Tampan USA. Ẹ dákẹ́ bá mi show love fún ààrẹ wa ní Tampan USA. Délé Ògúndípẹ̀ bàbá wa a kí yín káàbọ̀. Mo ti rí bàbá mi Ọ̀túnba Mábìfá. Ó dà pé àná bá mi wọ yín jáde àbí. Àbẹ́yìn náà ṣètò ọdún lọ́wọ́ ni. Ìyìn tí rí nǹkan tá a fi ń ṣọdún lónìí o. Ẹ bá mi fi ránṣẹ́ mò ń retí o. Mò ń retí o. Ẹ rí pé gbogbo ẹ̀sà wa ń tàn mọ̀nàmọ̀nà ló ń kọ mọ̀nàmọ́ná. À ń ṣe àyájọ́ ọdún òmìnira nílẹ̀ Amẹ́ríkà lónìí ló ṣe jẹ́ kẹ́rí kí n múra tí combination mi tó fi rí báyìí o. Ìyá mi Bọ́lá Amúlòdùn èmi náà nífẹ̀ẹ́ yín Ọ̀túnba Asọ̀lùdẹ̀rọ̀ 1 ẹ ṣé o. Ìyá wa Rọ̀fíàt ẹ ṣé dẹ káàbọ̀. Ó ga Jagaban ẹ ṣeun SK ẹ ṣeun tẹ́ rán mi létí Jagaban Délé Ògúndípẹ̀ mo kí yín káàbọ̀. Bàbá mi Délé Ògúndípẹ̀ mo mọ̀ tí béèrè kan lórúkọ yín mo sì lẹ́yìn lẹ́gbòwó lẹ̀ fẹ́ni tó bá gbà á. Mo ní bàbá wa Adébáyọ̀ Sàlámì ṣé láti inú oyún náà ti ń ṣeré orí ìtàgé ni àbígbà tá a bí wọn tán àbò níyọ ọdún tí wọ́n darapọ̀ mọ́ eré orí ìtàgé kan bí ọlá májẹ̀mú Amẹ́ríkà. SK kí ló dé? Kí ló mú gíláàsì yín tẹ́ fẹ́ fi ojú kí ló dé? Èwo ló tún mú gíláàsì tẹ́ fi ojú? Ẹ dákun ẹyọ̀gò lójú jọ. Ẹ má jẹ́ ijó ohun fẹ́ fún yín o. Kí ló fẹ́ fa gbogbo yẹn bàbá mi? Àwọn nígbàkejì ààrẹ wa USA Tampan Ọ̀túnba Mábìfá Káyọ̀dé SK Tuale bàbá mo kí gbogbo yín káàbọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ bàbá mi Jagaban Délé Ògúndípẹ̀ mo ní mo ti béèrè o lórúkọ yín ẹ̀yin lẹ́sìn gbowó sílẹ̀ fẹ́ni tó bá gbà o. Ǹjẹ́ mo béèrè lọ́wọ́ àwọn aráalé pé ọdún wo ni bàbá wa bẹ̀rẹ̀ tán darapọ̀ mọ́ eré orí ìtàgé yìí? Bàbá mi ẹ ṣeun o bàbá mi KDF Movie ẹ ṣé o àwa náà kí yín ààrẹ wa Jagaban wọ́n kí yín o wọ́n kí wa kú ọdún àyájọ́
òmìnira tá à ń ṣe lónìí ìyá mi amúlùdùn combination sẹ́yìn náà ibo lẹ̀ sálẹ̀ padà ẹ dá ibo ìyá mi ibo lẹ̀ ṣé combination mi ẹ dákun ẹ má jẹ́ combination mi ò léyìn lọ ẹjọ́ ọ̀dọ̀ ẹ̀bẹ̀ mo bẹ̀ má jẹ́ combination mi ò léyìn lọ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yẹn má bínú ẹ má jẹ́ combination nígbà tẹ́sí wa láwọn fẹ́ lọ gbégò sójú torí bilibilinki ṣé bilibilinki bẹ́ẹ̀ bí ni tó fẹ́ máa lọ lògò èmi ò fara mọ́ yẹn o mi ò fara mọ́ bàbá mi ẹ ṣé o à ń retí pé bàbá wa Adébáyọ̀ Sàlámì ni o à ń retí pé àwọn là ń retí kí wọ́n wọlé sórí ètò yìí ẹsẹ̀ ìjà ṣeré ọwọ́ ó yá ìjà ṣeré ọwọ́ Àjọkẹ́ mo kí yín káàbọ̀ sórí ètò wa yìí mo kí yín káàbọ̀ sórí ètò Tampan USA ó yá ìjà ṣeré ọwọ́ o mo fẹ́ jù béèrè kan síta mo fẹ́ wẹni tó máa gbà á àkànlò èdè Yorùbá ni tí Yorùbá bá sọ pé àwọn kan wà tó máa mọ ìbéèrè yìí ṣé kí n béèrè ni àbí má béèrè ṣé kí n béèrè ni àbí má béèrè àwọn kan wà tí mo mọ̀ pé wọ́n máa mọ ìbéèrè yìí ṣé kí n béèrè ẹ ṣe ó jàre Ọ̀túnba má bí fa ẹ ṣe tẹ nífẹ̀ẹ́ blinky mi ẹ ṣe ó jàre ẹ gbà yìdá lẹ́ni bàbá mi ẹ̀sùn gbàmúlùdùn wa láwọn náà fẹ́ máa sá lọ bí mọ́bí tó fẹ́ máa sá lọ. mo fẹ́ béèrè ṣé ká béèrè ṣé kí n béèrè tẹ bá fẹ́ kí n béèrè ó yá mo fẹ́ mọ rí kọ́mẹ́ǹtì ní pé kí n béèrè. ẹ̀sìkè ní kí n béèrè ẹ̀sìkè ṣágbára yín gbé. ó dáa o wọ́n ti ọlá má jẹ́ ẹ̀yin náà ní béèrè ó dáa ó yá màá wá béèrè àròkọlẹ̀ Yorùbá ni tí Yorùbá bá fi ẹfun mọ̀ gbogbo alamọ tó ń jẹ́ ẹfun tó bá fi ránṣẹ́ sí ènìyàn kí ni ìtumọ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá tó bá fi ẹfun tó fi ránṣẹ́ sí èèyàn nílẹ̀ Yorùbá kí ni ìtumọ̀ rẹ̀ ẹ jẹ́ ká ṣeré ọwọ́ kí bàbá mi kan tó wọlé torí ara nǹkan tẹ́lẹ̀ ètò yìí wà fún náà nìyẹn mo ti rí pé ẹni béèrè mo ti béèrè bí Yorùbá bá fi ẹfun ránṣẹ́ sí ènìyàn nílẹ̀ Yorùbá kí ni ìtumọ̀ ẹ̀ nílẹ̀ Yorùbá pé ó yá ẹfun yẹn bá ń gbé lọ fún kí ni ìtumọ̀ rẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá bàbá mi ti dé ó yá gbogbo àwa tá a wà lórí gbogbo àwa tí. gbogbo àwa tá a wà lórí ètò yìí ó yẹ bá mi ìfẹ́ láìpù lọ́ọ̀pù ó yẹ bá mi dá gbogbo ẹ̀ fún bàbá wa Adébáyọ̀ Sàlámì ọ̀gá bèèrè ilẹ̀ yìí mo wà bàbá mi ṣé kí n dìde. ẹ máa dìde. ẹ káàbọ̀. ṣé dáadáa la bá yín o. a dúpẹ́ o bàbá wa gbogbo lè ń kọ́ o. a dúpẹ́ o. ẹ káàbọ̀ sáàrin wa. sẹ́yìn náà wà dáadáa o. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bàbá wa ká tó bẹ̀rẹ̀ òní ni ọdún wa l'Amẹ́ríkà mo wá ṣe combination yìí papọ̀ kẹ́ mọ́ mo rò pé rùmúra wo wá lélẹ̀ mo gbé ti Nàìjíríà mo ní. onílọ́dún òmìnira. mi ò gbọ́ kí ni. mi ò gbọ́ yẹn òní ní kíni. òní ni ọjọ́ òmìnira nílùú Amẹ́ríkà oníláyàjọ́ ọdún òmìnira ni mo tó wá ṣe combination báyìí pé ká lè mọ̀ kọ́ ọmọ Nàìjíríà tọkàntọkàn mo sì tún fẹ́ ẹgbẹ́ kan náà sọmọ Amẹ́ríkà lẹ́gbẹ̀ẹ́ kan. ó dáa bẹ́ẹ̀ gan-an wọ́n láṣọ tún ṣòsì má bàbí kan jẹ́. ẹ ṣé o bàbá mi ẹ̀yin náà mo fi jọ o tó ọmọ lèmi jẹ́. Very good. ẹ ṣé ẹ káàbọ̀ bàbá wa ẹ káàbọ̀ sórí ètò Tampan USA inú wa dùn pé a pè ẹ̀dẹ̀ jẹ́ wa àgbáyé á túbọ̀ ní ẹ ṣé àdúpẹ́ lẹ́ẹ̀kan ẹ káàbọ̀ sí bàbá wa ká ṣe ní kánmọ́nkóbó bí àwọn bàbá ìṣọ̀nà ká ṣe ní pápá ká mọ̀ bá pẹ́ ní pápá ní ṣókí ìjẹ́ ilé
ìgbésí ayé yín bẹ́ẹ̀ ṣe rò ilé ìwé tẹ́ lọ ìlú tẹ́ ti wá níṣẹ́jú kan. ẹ ṣe mo kí gbogbo àwọn members TAMPAN USA pátápátá ní agbára Ọlọ́run ìdùnnú lẹ máa bá délé o. Àṣẹ. wọn ò ní fi òkú yín ránṣẹ́ o. Àṣẹ. ẹ̀ẹ́dẹ̀kéré oko délé. Àṣẹ. láṣeyọ lórí ohun gbogbo tẹ bá ń ṣe lágbára Ọlọ́run. Àṣẹ. mo kí yín lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn tó ń gbọ́ wa níbikíbi ní Nàìjíríà ni o ní USA ni o ní UK ni o ní Canada ni everywhere pátápátá Ọlọ́run ní jẹ́ ká tẹ́ lọ́wọ́ ara wa o. Àṣẹ o bàbá mi. èmi kékeré tí ẹ̀ ń wò yìí a bí mi ní ọdún 1952 ní May 9 1952. a gbọ́ yín bàbá wa. ọ̀dọ̀ Ọlọ́run Èkó ni a ti ṣe gbogbo ẹ̀kọ́ wa pátápátá látòkè délẹ̀. mo lọ primary school lẹ́kọ̀ọ́ mo lọ secondary school lẹ́kọ̀ọ́ mo lọ sí. bàbá mi ó dà pé ìpè kan wọlé fún yín. tí wọ́n affiliate ẹ̀ mọ́. bàbá mi ó dà pé ìpè kan wọlé fún yín ó jẹ́ kóhùn yẹn lọ sílẹ̀. a ti ń gbọ́ yín kedere báyìí. mo ní Èkó ni mo ti ka gbogbo ìwé mi mo ka secondary school Adébọ̀gbọ̀ commercial school Lagos Grammar School wọ́n affiliate ẹ̀ sí University of Lagos nígbà náà lọ́hùn. a dẹ̀ tún ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ sáà. kọ́ọ̀lù wo orí ìpè bàbá wa lónìí o. bàbá wa ṣé nẹ́tíwọ̀kì ní ká pè ní àbí ṣé nẹ́tíwọ̀kì ní ká pè. nẹ́tíwọ̀kì kọ́ọ̀lù kan ló ń já wọlé kọ́ọ̀lù kan ló ń já wọlé. àhín èmi náà ti fura sí hàn yín. lọ́dà bẹ́ẹ̀ náà so bá ṣe a bèrè ìrìn àjò iṣẹ́ orí ìtàgé nígbà tá a wà lọ́mọ ọdún 12 1964 la bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé tọ́lọ́ ń dẹ̀ràn wá lọ́wọ́ tá a gbé débi tí a dé yìí question tẹ bá tún wá béèrè pé ẹ máa béèrè nìṣó. ẹ ṣeun bàbá wa ẹ ní ìlú Èkó náà ti bí yín ẹ dẹ́kun bàbá mi sọ́mọ Èkó ni yín ni. mi ò ń ṣe ọmọ Èkó ọmọ Kwara State ni mí ọmọ Ìlọrin to be precise. Ìlọrin. Ìlọrin Ìlọ́bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo dẹ̀ ṣe ń bá ẹ sọ. ṣé Ìlọ́bẹ̀ o Ìlọrin. à ń ṣe lọ́bẹ̀ o. ilé ọbẹ̀ tèmi náà ti ti yín ni o bàbá mi. mi ò lè bá ẹ wí méjì ló ń ṣe bí n bẹ wí ó ń ṣe Amẹ́ríkà ń ṣe Nàìjíríà méjì ló ń ṣe. bẹ́ẹ̀ ni bàbá mi. ní kọ́mọ́kóbó àwọn ààrẹ wa Jagaban lélógún sípẹ̀ wọ́n ní ká kí pé ẹkú kalẹ̀ àti gbákejì wọn. àwọn ṣeun o mo dúpẹ́ lọ́wọ́ èmi náà ń kí wọn. pé káwọn ẹmu ránṣẹ́ sí yín kẹrọra mọ́ fi jógẹ̀ díẹ̀díẹ̀. ẹ mú bẹ́ẹ̀ni ṣé mu bẹ́ẹ̀ni. mi ò mú. wọ́n béèrè ní pé ṣé káwọn fi ránṣẹ́ pé kẹrọra mọ́ ẹmu fún látòrí ògùrọ̀ ní ẹmu ògùrọ̀. ni mo ní kó fi nǹkan míì tó dáa ránṣẹ́ kó má fẹ́ mú ránṣẹ́. wọ́n bá rí omi Amẹ́ríkà ránṣẹ́ tó dáa bàbá mi. gẹ́gẹ́ bí ìbéèrè tó wà níwájú mi níbí àwọn ìpèníjà wo ni ẹ dojúkọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ bàbá tẹ́ tún wá jẹ́ alága ẹgbẹ́ board of trustee TAMPAN tí gbogbo rẹ̀ ò dẹ̀ tí ò dira wọn lọ́wọ́ àwọn ìpèníjà wo lẹ́rí ṣùgbọ́n torí láti jẹ́ gbogbo òkèlè papọ̀ mú wọn pé àwọn ìpèníjà máa pọ̀ gan a fẹ́ kọ́gbọ́n lára yín sà àti bẹ́ẹ̀ ṣe wọ́n tó fi jẹ́ àyọrí títí kan lọ́wọ́. nǹkan tí mo máa sọ ńbẹ̀ ni pé ká kọ́kọ́ mú dání pé kò sí ìrìn àjò tó máa rìn láyé tí ò ní sí ìpèníjà bẹ́ẹ̀ kò sí rárá ṣùgbọ́n ọpẹ́ táwọn máa dá ni pé bí ìpèníjà ṣe ń wá lọ́dọ̀ ń bá wa kápá ẹ̀ tá a fi ń tẹ̀
Yeah. So àwọn ìpèníjà pọ̀ lóríṣiríṣi ó pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n mélòó kan torí tírú àwa tá a ṣẹ̀ ń bọ̀ yìí àtàwọn tó ń wò wá nílé tó bá ríro àwọn ìpèníjà gan wọ́n lè ní tí ìpèníjà ìfikọjú tó fi dojúkọ bàbá mi Adébáyọ̀ Sàlámì tán borí rẹ̀ èmi náà gbọ́dọ̀ borí rẹ̀ ǹjẹ́ ẹ lè fún wa láti rẹ̀. Ẹ ṣe tá a bá ń sọ̀rọ̀ ìpèníjà ó máa ń wá lóríṣiríṣi àkọ́kọ́ ń bẹ̀ á wá ní ọ̀nà tó máa fi rẹ́ni tó máa betray ẹ̀ tó máa á wá ní ọ̀nà bẹ́ẹ̀ ni ẹni tó máa disappoint ẹ̀ bẹ́ẹ̀ ni spiritually ó lè wá á wá lọ́nà tọ́lọ́run pàápàá fẹ́ dún ẹ wò ó depend lè bá ṣe ló ti Ọlọ́run sí ló ṣe máa ṣe fún àpẹẹrẹ mo rántí ìgbà tí mo shoot fíìmù ọmọ òrukàn mo ní ìpèníjà tó pọ̀ gan nígbà yẹn tó yẹ pé ọ̀sẹ̀ mẹ́fà láti shoot fíìmù gbà yẹn kò ń ṣe fíìmù sí mo ń sọ̀rọ̀ 1987 ọ̀sẹ̀ mẹ́fà gbogbo wa dẹ̀ máa wà ní káàpù ó dáàrin kan owó tán pátápátá kò sówó a lọ káàkiri mo fẹ́ àṣà ń képe Ọlọ́run ìjọ tí mo sọ wípé a máa break báyìí ìjọ yẹn gan lọ́lọ́run gbá láàánú dìde a fi break lẹ́yìn yẹn US níbẹ̀ ni mo tún wá ṣe post production ní New York ibẹ̀ ni mo wá ṣe production ọmọ òrukàn yẹn ìgbà tí mo tún débẹ̀ ojú mi rí tó kọ́ rẹpẹtẹ mo ń wá owó káàkiri tí mi ò mọ̀ pé owó tí mo mú dání kò ní tó káàdẹ̀ tó sọ tẹ́lẹ̀ ni mo mú dání ṣùgbọ́n wọ́n tún gbé mi yọ̀ ńgbà tí mo débẹ̀ mo wá owó mo dẹ̀ ẹmọ Broadway yẹn ní New York ó ṣe gùn tó mo rìn mo wá àdírẹ́sì wọn kó kí n lọ gbé mi ò rìn tán mo ní mo rìn mo sọ pé mo rìn tán òjò wa ń rọ̀ òjò ń rọ̀ gan bójò ṣe ń rọ̀ bẹ́ẹ̀ ni mò ń kọ́ ara ni mo ṣe mọ̀ pé kò síbi kankan yẹ bẹ́ẹ̀ ni àmọ́ nọ́mbà tí mò ń wá àwọn nọ́mbà yẹn dàrú bákan nọ́mbà tí mò ń wá gbàtọ́ lọ́ọ́ máa bá mi ṣe nọ́mbà ẹni tí mi rẹ́ ni ẹ rí o ẹni tó máa dúró sáfójò lábẹ́ ọ̀sẹ̀ àdìyẹ ẹni yẹn ló wá ń kọjá lọ sọ pé abẹ́lẹ̀ ẹ̀ tí ó lè níbi òkú tí mo wá nìyẹn. ló fi dá. kọ́ọ̀lù tó ti wọlé o. hello. a ti ń gbọ́ yín padà. hello. a ti ń gbọ́ yín padà. hello. a ti ń gbọ́ yín kedere. hello. ṣé ẹ gbọ́ mi ò gbọ́ yín mọ́ o. a ti ń gbọ́ yín kedere. a ti ń gbọ́ yín kedere. à ń gbọ́ yín bàbá wa. hello. à ń gbọ́ yín bàbá wa. mi ò gbọ́ mọ́ o. ẹ jẹ́ kí n tún yín pè padà gbà. àwọn ọmọ ẹgbẹ́ kí ṣé ẹ ti ń gbọ́ wa báyìí. wọ́n sọ pé àwọn ò lè bí àgàgà tọmọ náà bá rẹwà yíyí bùnú wọn máa dà máa wọ́n máa gbé ní oníṣẹ́ bí báyìí ló yẹ kó yẹ sí òjà lé olówó wọ́n gbàgbé kan lọ́ọ̀mù tó ó dánú ẹ̀ ó sì jẹun tẹ́nu ó jẹ lóbi kì í bá fún dálẹ́. lóbi bá fún mi ti kí àjídé o ọlọ́lọ́dẹ bàrú sábì adéyìnlẹ̀ dábàrí wọn dá ọlọ́dún nínú ní sábùdì ẹni sáré ìrò pé kò lè pàgọ́ ó ṣe bẹ́ẹ̀ yọnu ọlọ́run àìdé àbájọ́lá. ìdánwò ọ̀hún ṣe tó ń kó wọn dọ́tọ̀ ìdí ọ̀rọ̀ ajẹ́gúnlẹ̀ ẹnì kan orí mi
tí mo bá promotion lọ́pàá báyìí dáadáa yìí bẹ́ẹ̀ sì pẹ̀lú ọkùnrin náà. Ọba lẹ́yìn dé tó sálẹ̀ yìí. Ṣé ẹ ti ń gbọ́ wa? Mò ń gbọ́ báyìí. Ẹ ṣe ẹ káàbọ̀ wá bá mi. Bọ́ọ̀ náà lọ wá bá mi bàrí ìsìta ni. Torí mo rántí pé ìlẹ́kùn ti fídíò yìí. Ìbéèrè kí n bọ̀ wá lórí. Ìbéèrè kejì bàbá mi, kí ni èròǹgbà yín lórí tẹ̀síjẹ́ bàbá ẹgbẹ́ Trampan àti ìlọsíwájú ẹgbẹ́ yìí tó máa jẹ́ nǹkan bíi 50 ọdún sọ́gọ́rùn-ún ọdún sísìn tí ẹgbẹ́ yìí ó fi fìdí múlẹ̀ ju bó ṣe wà yìí lọ, kí ni àwọn èròǹgbà yín? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí a bá dé. Trampan adálẹ̀ fún àwa tá a wà nínú ẹgbẹ́ òṣèré orí ìtàgé àti sinimá. A lè jọ máa gbèrò bí ìlọsíwájú ṣe máa jẹ́. Wọ́n ní igi kan kò ń dágbó ṣe. Tèmi bá ní èrò kan pé nǹkan báyìí la fẹ́ ṣe, tá a bá jọ jókòó, a tún lè rí ẹni tó lérò ní ìtòjú ẹ̀nà láti lè lọ síwájú. Ṣùgbọ́n èrò tá a gbà pàtó ní pé ká mọ wẹ́fì àwọn ọmọ ẹgbẹ́ wa. Ẹ̀kejì, kí ni iṣẹ́ wa ṣe máa lọ síwájú? Ibi tó bá yẹ ká rí ẹ̀tọ́ wa gbà kí la ṣe máa kóra jọ láti gba ẹ̀tọ́ wa. Ká dẹ̀ ṣe ní iṣẹ́ tí a mọ̀ wípé àwọn aráyé máa rí pé àwọn yìí èèyàn ni wọ́n. Èrò tá a gbà náà nìyẹn. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó ti ń lọ ó ń lọ ní bá a ṣe design lọ́kàn ara wa. Ẹ ṣeun bàbá mi. Ìbéèrè kẹta, mo rántí pé gbà tí àwọn regime tó wọlé nìsín, torí mo mọ̀ pé ẹ̀yin gangan ni board of trustees, kò síbi kankan tẹ́yìn ń lọ, ẹ̀yin lẹ jẹ́ bàbá fáwa. Ìgbà tó ní báwọn regime tó dé yìí, bọ́n ṣe dé tán wọlé, wọ́n lọ sí àwọn àtúntò, àwọn àtúnṣe nípa òfin ẹgbẹ́ Trampan. Ìjẹ́ àmọ́ sí yín pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ yín ni, torí nǹkan tá a rí kán kọ́ ṣe pàtó nìyẹn bó ṣe wọlé. Àmọ́ sí wa ni. Kódà wọ́n béèrè kí ni contribution ti wa. Gbogbo tá a dẹ̀ lè correct níbẹ̀ a correct ẹ̀ a lè ṣe contribution ẹ̀ síbẹ̀. Àmọ́ sí wa ni. Ẹ ṣeun bàbá mi. Bàbá mi, ẹ má bínú o. A ti parí abala torí pé ààrẹ tiwa ní Trampan USA wọ́n ti ní kí n má fi ìbéèrè púpọ̀, kí n má béèrè púpọ̀ lọ́wọ́ yín kí ìjọba béèrè tó kí lọ bí ogi lọ lọ́wọ́ yín. Èmi wá láwọn béèrè tó máa ń tawọ́ tasẹ̀ ní fún tèmi bí aláfiṣe ni bàbá mi. Ṣé bí mo ṣe sọ pé ọmọ lè fi jẹ́? Mo wá láwọn béèrè kan tí mo fẹ́ fún bàbá mi. Ǹjẹ́ a rí àwọn tẹjọ ṣe kékeré, àwọn tẹjọ ṣe kékeré lásìkò gbà tẹ́ bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí tó jẹ́ ọ̀rẹ́ tí wọ́n mọ̀ pé ẹ máa di olókìkí lónìí? Ǹjẹ́ a rí nínú àwọn ọ̀rẹ́ yẹn tẹ́sí jọ wà dì sí kí sì ní tẹ́sí jọ wà? Ǹjẹ́ a rí? Ẹ ṣe mo fẹ́ kó mọ̀ pé mi ò lọ́rẹ̀ẹ́ tuntun. Mi ò ní ọ̀rẹ́ tuntun nígbà tí mo lókìkí. Mo máa ń sọ ọ̀tọ̀ lọ̀rẹ́ Bello, ọ̀tọ̀ lọ̀rẹ́ Adébáyọ̀ Sàlámì, ọ̀tọ̀ lọ̀rẹ́ ọba. Ẹni tó bá rí mi tó pè mí ní ọba tájọ pera wa mọ̀ pé ẹ̀tàn jọ bí wa pọ̀ nìyẹn. Yes, ẹni tó bá rí mi tó pè mí náà Báyọ̀ báwo ni. Kọ́ọ̀lù tó ti dé. Àtúntò ń gbọ́ yín padà. Ẹ wá bá wa bẹ̀ wọ́n kọ́mọ́ sí ìpè yín, ìṣẹ́jú péréte náà la ní pẹ̀lú yín. Hello. Ẹ bá wa bà wọn onípè kọ́mọ́ sí ìpè kan dákun. Kọ́ yọ̀ǹda ayé fún wa fún ìṣẹ́jú péréte. Kóòtù wọlé. Èmi náà rí pé kọ́ọ̀lù ń wọlé ni. Olùkí lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n yà wèrè. A máa gbọ́ káyé. Oníyè ìtọ́jú ẹ̀ mọ́tọ́lá láyé sí. Abẹ́rẹ́ wọn pàtàkì o. Kọ́ọ̀lù wọlé sọ́dà máa bù jíjẹ.
Mo tún ti dé o. Ẹ káàbọ̀, ẹ bá ń bẹ àwọn tó ń pè yín. Ní fáìnì wọn tẹ̀yàn tó wọ́n fún àwọn ọmọdé fáìnì lọ́lùú yìí. Ní fáìnì wọn tó bá ti pè yín o, owó kékeré sì kọ́ ní ìgbà. Ó dá bẹ́ẹ̀. Ẹ ṣeun gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ ń ṣe lọ wípé bẹ́ẹ̀ ti jẹ́ ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tó bá pè yín ní Bello. So ẹni tó bá pè mí lọ́ba bí àjọ ẹni tí wọ́n jọ bí wa pọ̀ nìyẹn. Ẹni tó bá pè mí ní Adébáyọ̀, àwọn tá a jọ ṣe kékeré ládùúgbò tó lọ tá a jọ lọ́sùn kọ̀ọ̀kan. Tó ti yé yín sìn àwọn nìyẹn. Ẹni tó bá pè mí lọ́gàá Bello ìgbà tí mo lókìkí nìyẹn. Ṣó ti yé. Ẹ dẹ́kun bàbá mi ní Tókì, kí ló kọ ọ̀gá Bello ní Tókì nítẹ̀jọ́ àyá? Kí ló bí orúkọ ọ̀gá Bello? Program kan wà tá a máa ń ṣe ní NTA láyé ìjọ nígbà tí ọ̀gá mi wà láyé bàbá mi rò. So wọ́n á fún wa program yẹn. So àwa fúnra wa ló ń kọ nínú program yẹn. A ní ká àwẹ̀rò, ó máa jẹ́ àwẹ̀rò. A ní orúkọ tí ẹ̀ lè ní máa jẹ́ ọ̀gá Kásùlẹ̀ Bello pọ̀ ń lọ ní ìdílé ajẹ́ Bello. Ilé ló ṣe wáyé. Kódà bẹ́ẹ̀ ṣé bàbá wa. Ara àbẹ̀rẹ̀ fún táwọn tákùn tàṣẹ táwọn gbára ní ìkùn mi mo tún fẹ́ bèrè. Ní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún tí ẹ ṣe ọdún ẹ̀tàdínláàádọ́rin. Bọ̀dá mi ọdún kejì dín ní. Wọ́n ṣe mistake ní ọdún. Wọ́n ṣe mistake ní ẹ̀. Torí bí mo ṣe kà. Bó ṣe wà lórí Google 1953 làwọn kọ síbẹ̀ ìrọ̀lẹ́ nípa 1952 náà nílẹ̀. Torí tí mo rí nìyẹn ló ti wá jẹ́ kí n fẹ́ bèrè. Google náà máa ń lọ. Kò fẹ́ dá àlàyé tó pàfẹ́tì bàbá mi. Ṣé báwo ni náà ló wà níbi Google? Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí mo ṣe béèrè mi lọ bàbá mi. Ẹ̀gbọ́n mi bọ̀dá mi Fẹ́mi Adébáyọ̀. Wọ́n wá ní bàbá tí ò kọ́lé tí ò rọkọ̀. Bàbá mi Fẹ́mi Adébáyọ̀ ṣé ń gbọ́ mi? Mo gbọ́ sí. Lọ́jọ́ tẹ́ ẹ ṣe ọjọ́ òbí tẹ́ ẹ ṣe kọjá lọ lórí ayélujára bàbá mi Fẹ́mi Adébáyọ̀ wá sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi wọ́n ní pé bàbá tí ò kọ́lé tí ò rọkọ̀ tó sì bímọ púpọ̀ ǹjẹ́ àwàdà ni ìbọ̀dà Fẹ́mi ṣe ni tó bá sì jẹ́ àwàdà ni ìjẹ́ inú yín dùn sí kí ló fà nítorí. Tí ẹni tó bá wà pẹ̀lú àgbà tó dẹ̀ mọ òye wò dáadáa á mọ̀ wípé kò sí ní tó kọ́kọ́ gbọ́dọ̀ fọmọ ẹ̀ ju ẹ̀kọ́ lọ. Ìyẹn ní èjì. Nígbà táwa kéré láǹfààní àti kàwé púpọ̀. Ṣùgbọ́n a tọ́ra wa. Yìí ló mú mi sọ wípé n tó bá máa gbà la máa fún o. Ẹ bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ màá tiraka. Tí n bá tiraka tí mo rán yín lọ léèwé tẹ́lẹ̀ gbọ́ ẹ̀kọ́ ilé tí mo kọ́ yẹn ẹ̀yin lẹ máa padà kọ́. Ṣùgbọ́n nígbà tó dẹ̀ ìjọ́lọ̀ máa ṣe òun gbogbo wọn jáde wọ́n ṣe dáadáa Ọlọ́run tí wọ́n bẹ̀rẹ̀ láṣìírí kò ní ká kọ́ ní ìlú. Mo kọ́ sí Èkó mo kọ́ sílùú Ìlọrin ọpẹ́ ní fọ́lọ́. Elédùà àti mo dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ Elédùà inú wa dùn láti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n tó ṣe pàtàkì jù ní wípé kí èèyàn kó tọ́ ọmọ ẹ̀ dáadáa lẹ́gẹ̀sì tó lè bílẹ̀ ojú education tó bá ń tọrọ ẹ̀rọ ló pẹ́ nítorí pé òjò
bá kọ́ ọmọ dáadáa kékeré nílé yẹn máa jẹ́ ńgbà tó bá di generation tí wọ́n. So ọlọ́run á máa fún wa ṣe gbogbo ẹ̀ náà ètò ọlọ́run ni ò ṣètò ẹnì kankan kò tó mọ̀ ṣe ètò ọlọ́run ní gbogbo ẹ̀ náà ṣáà máa fún wa ṣe ká má jìnnà sọ́lọ́run ká má gbàdúrà ìdìbò ó sì padà. Ìbéèrè tí màá wá fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Ìbéèrè yìí bàbá mi. Tó bá kásẹ̀ ńlẹ̀ á ṣubú o. Ọ̀dà ìbéèrè tí fi ṣe ìbéèrè kẹ́yìn fún abala yìí nínú tó ń kọ́ bàbá mi. Ìyẹn náà dáa. Ẹ ṣe bàbá mi. Àbóyá rí ọ̀kan lára àwọn òṣèré ọmọ ẹgbẹ́ Pampan wọ́n fẹ́ kọ ìtàn nípa yín. Ìjẹ́ a rí ẹni tó lè ṣeré bíi ọ̀gá Bello tí ó ṣe gẹ́gẹ́ bí Adébáyọ̀ Sàlámì. Kálẹ̀ yìí lérò tó lè ṣe irú òye láàrin gbogbo àwa ọmọ lọ́kùnrin nínú ẹgbẹ́ tó máa play rẹ̀ dáadáa. Máa ní àwọn tó specialize lórí kọ̀ọ̀kan. Èmi kọ́ ni máa sọ pé lágbájá báyìí ló lè ṣe. A máa ní àwọn casting director nítàn bá ṣe rí àwọn ló máa lè sọ pé níta àwọn olùdó lágbájá báyìí ló lè ṣe. Láti ṣe ń cast gbọ́dọ̀ máa fi sentiment ká rárá àti rárá. So èmi kọ́ ni máa sọ púpọ̀ ṣe jẹ́ nìyẹn. Àwọn tó mọ̀ nípa pé àkáṣe àwọn alámàgbé tó máa ṣe. Ẹ ṣeun. Ọ̀túnba igbákejì ààrẹ tiwa l'Amẹ́ríkà wọ́n ní Fẹ́mi ni ó ṣe báwo lè ṣe wọ́n pé Fẹ́mi ni ó ṣe. Ó yà mí lẹ́nu fún. Tí wọ́n yà Fẹ́mi ò bá ṣe dáadáa tó jẹ́ lómi ló ṣe ń kọ́. Ó yà mí lẹ́nu. A ti parí abala yìí. Mo fẹ́ kí ẹ bá a fẹsẹ̀ rájọ́ ní ìṣẹ́jú àáyá ìtorí rẹ̀ mo ṣe wọ́n rìn yìí lọ ìṣẹ́jú àáyá. Ogun àyè nínú ogun àyè nílò. Ẹ̀ka dúkìá olóògbé dúkìá dáhùn tó. Ó jẹ́ bàtà olóògbé ìlàyé ara wa. Mo bá ẹrù ẹ̀ mọ́ Ẹ ṣe bàbá mi. Thank you very much. Ọdún náà lọ nígbà tí bàbá mi kọ́lọ́run bá fọ̀run fẹ́ Alhaji Àgbà. Nígbà tí wọ́n pè yín pé èyí ni mo fẹ́ kẹ́ complete reality. Báwo ni ó ṣe rí lọ́kàn yín? Èmi àti Alhaji Àgbà tó wà lábẹ́ ajé ọ̀rẹ́ gidigidi tí a súnmọ́ra wa. Ó dẹ̀ rí pé èmi ni mo lè kọ́ ìlú tiẹ̀ dáadáa. Inú mi dùn sí torí pé ó máa ń support mi everything tí bá ń ṣe ó dín náà kémi náà support ẹ̀ kájọ ṣe àdẹ̀bí láṣepẹ́ ńgbà yí ẹ̀ dáadáa. Torí náà lọ inú mi dùn dáadáa òun ló jẹ́ ká ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn. Àdẹ̀dúpẹ́ pé aráyé tẹ́wọ́ gbà. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun bàbá mi. A ti kúrò lábala tá a fi máa ń parí ètò lásìkò yìí la wọ̀ yìí. Abala ẹwà èdè Yorùbá. Inú mi dùn pọ̀ mọ́ Ìlọrin ni yín o. Torí Yorùbá láàtọ̀. Mo wá ní ìbéèrè 5. Ẹyọ 3 péré lẹ́bàá mi dá nínú rẹ̀ bàbá mi. Abala yìí wà fún láti wá létí àṣà ìpínlẹ̀ Yorùbá ká kí ń gbàdùn sáàrán sí mọ́ mi. Abala yìí wà fún ìyẹn. Kò sí wípé ẹni yóò mọ̀ rárá o, a fi ránra wa létí. Ẹ̀yin kan tún lè rán mi létí àwọn èdè tí ò rántí mọ́. Torí bàbá lè jẹ́ sẹ́mi tí mo sọ pé ọmọ lè ní jẹ́ ọmọ karùn-ún àbí kẹfà lè ní jẹ́ sí bàbá mi. Ẹnìkan mọ nǹkan tán ọmọ náà máa mọ nǹkan máa pọ̀ rẹ̀ sí bàbá gbà mí. Ṣùgbọ́n ayé la bá yóò bàbá mi. Bẹ́ẹ̀ni àwa náà bá wọn kàn láyé. Àwọn ọmọdé kò sí àkàsọ̀ tá a lè gùn táàrí tóun táwọn bàbá wa kiri. Òwe ẹ̀yin bàbá wa ló tó ṣe bí òwe. Àwọn ní ìbéèrè lórí àlọ́ àpamọ̀. Òǹkàlẹ̀ Yorùbá, òwe, àkànlò èdè, àròkọ ilẹ̀ Yorùbá. Ó yẹ wá mú. Mi ò gbọ́ question yẹn o. Mo ní ìbéèrè lórí àlọ́ àpamọ̀.
òwe ilẹ̀ Yorùbá, òǹkà, òwe àkànlò èdè àti àròkò nílẹ̀ Yorùbá. Ó yẹ wá mú bóyá lórí òwe lẹ́sìn fẹ́ bóyá lórí àròkò. Mẹ́ta márùn-ún ni ìbéèrè mẹ́ta péré lẹ́dàá nínú ẹ̀. Ẹ wá mú abala bíi sí. Òwe Yorùbá. Ó tó ṣe bí òwe ẹ̀yìn bàbá mi kí n tó pòwe níwájú ní oko wọn máa pa fáyìn. Wọ́n ní èmi ni mo ní owó mi. Ẹ bá ń parí ẹ̀. Èmi ni mo ní owó mi. Mi ò gbọ́ o. Èmi ni mo ní owó mi. Ẹ bá mi parí ẹ̀. Kó máa gbápò mi náà ni. Èmi ni mo ní owó mi. Ní ba owó ọmọdé jẹ́. Ní ba owó ọmọdé jẹ́. Ẹ ṣé bàbá mi. Ìkejì. Ìlú ẹwà èdè. Ẹwà èdè tí ṣe àkànlò èdè. Tí Yorùbá bá sọ pé talẹ̀ nígbà kí ni ìtumọ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá? Talẹ̀ pa. Tí Yorùbá bá sọ pé kí ni? Talẹ̀ pa. Tó bá ní, ó ti talẹ̀ pa o. Ó talẹ̀ ń pa. Ìyẹn ti kú nìyẹn. Bẹ́ẹ̀ni, kí ni ìtumọ̀ rẹ̀? Rárá, ó sá lọ ni o bàbá mi. Kí ló wí? Ó sá lọ. Ó sá lọ. Bẹ́ẹ̀ni, ó talẹ̀. Ojúbà ehoro ni mo wọ́n. Ojúbà ehoro ni mo wọ́n bá ń sọ yẹn. Ojúbà ehoro ọ̀tọ̀. Àkànlò èdè tá a bá fẹ́ kí gbogbo ẹnu sọ̀rọ̀ Yorùbá tán. La máa ń lo àwọn ọ̀rọ̀ yìí. Ó kù kẹta bàbá mi. Ó yá. Àròkò. Àròkò. Tí Yorùbá bá fi òkúta pàrokò ránṣẹ́, kí ni ìtumọ̀ rẹ̀? Òkúta. Wọ́n mú òkúta láti ìlú Èkó, wọ́n fi ránṣẹ́ lọ sílùú Ìlọrin. Ẹ má bínú bàbá mi. Kí ni ìtumọ̀ rẹ̀? Tí wọ́n bá pa ìlú àròkò bẹ́ẹ̀ pé kí wọ́n múra síra wọn ní wàhálà ń bọ̀. Rárá o bàbá mi. Wọ́n sọ fún wa wípé ara bàbá mi Adébáyọ̀ Sàlámì ó le koko bí ọ̀sà. Ó ṣe é jàre ara mi tẹ̀lé lóòótọ́. Ẹ ṣé o bàbá mi. Ní ṣókí, gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àgbàlá yìí ó wà fún láti máa ránra wa létí èdè àti àṣàlẹ̀ Yorùbá ni. Ní ṣókí bàbá mi, a fẹ́ kí ẹ gbà wá nímọ̀ràn àwa ọmọ ẹgbẹ́ Sampan USA. Ìkíní tán. Ìmọ̀ràn tí màá kọ́kọ́ gbà yín ní ìmọ̀ràn ìṣesíra yín. Ẹ fọwọ́sowọ́pọ̀ kẹ́ lè bá alágbèéga. Kí ló dẹ̀ máa fa ìfọwọ́sowọ́pọ̀ kẹ́ nífẹ̀ẹ́ ara yín? Ẹ̀kejì, ẹ má fojú ṣáájú ṣe kankan. Ẹ̀kẹta, ẹ má ṣe àbòsí ara yín rárá. Ẹ ṣe níṣẹ̀bí bí ẹ òun lè mọ̀ rẹ̀. Ìmọ̀ràn tí màá kọ́ gbà yín nìyẹn. Ẹ wá rí oníkálukú wá ń ṣiṣẹ́ iṣẹ́ tó bá dáwọ́ lé ẹ̀mí ìṣẹ̀lẹ̀ láti ṣáàṣì bí ẹ̀dá. Kò lè gbé jáde bó ti tó àti bó ti tó yẹ. Ẹ make sure pé ẹni tó bá mọ̀ nípa ẹ̀ kẹ́tọ̀ lọ. Eléyìí ọ̀rẹ́ mi, ẹ má fi ṣe. Ẹni tó bá mọ̀ nípa ẹ̀ kẹ́tọ̀ lọ. Ẹ má fojú ṣáájú sí kejì yẹn. Ẹ̀kẹta tí màá tún wá gbà yín nímọ̀ràn òun ni pé kẹ́ ẹ ní òótọ́ ara yín. Gbogbo nǹkan tí wọn náà bá ń ṣe mo ti kọ́ ṣe é. Tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ó tọ́ bẹ̀ tí mo bá ń sọ. Ẹ̀kẹta nìyẹn. Ẹ̀kẹrin tó important jù ni pé be prayerful, ẹ máa gbàdúrà. Tẹ́ bá ti ń ṣe yá àlá ẹ máa ṣe yá àyà. Tó bá ti ń ka Bíbélì ẹ kó máa gbé ìgbésẹ̀ pẹ̀lú Ọlọ́run á máa wà pẹ̀lú yín. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o bàbá mi. Jagaban Délé Ògúndípẹ̀ lórúkọ bọ́sẹ̀ jẹ́ ààrẹ USA Sampan chapter níbí àti igbákejì wọn Ọ̀túnba Ẹ̀kọ́ Ìfà. Wọ́n ní ká kí yín pé ẹ ṣé o àwọn dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín
gbogbo àwọn exco member sampan us wọ́n lè ṣe o tẹ́ẹ̀dójú sí wa pàápàá ní ẹgbẹ́ wa gbogbo àwọn ọmọ ẹgbẹ́ sampan us lápapọ̀ gbogbo wọn pátápátá ló dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe o pé àgbà yóò túbọ̀ dalẹ̀ ní 50 ọdún lásìkò yìí ẹ̀yin lẹ́sùn mọ́ wà fún wa gbọ̀ngbẹ́ òkè gbẹ̀ngbẹ̀ bàbá mi ní 100 ọdún sísìn yìí a tún máa bá yín bẹ̀ bàbá mi gbẹ̀ngbẹ̀ òkè gbẹ̀ngbẹ̀ èyí o bàbá mi ẹ dáàbò kí a tó pẹ́. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pé ọlọ́run á fún wọn dé ọlọ́run á dé máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò ní jẹ́ kí àjọṣe wa ó bàjẹ́. àṣẹ. ọlọ́run dẹ̀ ní láàrin wa máa ṣe tiẹ̀ kí n máa ṣe tèmi ọlọ́run dẹ̀ ní láàrin wa. ọlọ́lá ọlọ́run láàbù wáṣà láti ilẹ̀ azim. ẹ ṣeun bàbá wa ẹ dákun ká ẹ tó máa lọ mo gbàgbé kí n béèrè ní o kí n mọ̀ bóyá ẹ lè fààyè gbà ní o. ìfẹ́ ẹ máa ń súnfẹ́ kan gbà mo rántí pé mo wà kékeré nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ ní. Bàbá mi mo wọ́n pé tí nǹkan ìyanu bá tẹ̀lẹ̀ sí wa náà tọ́lọ́pàá ọ̀nà láti wá mọ̀ pé ní mo wá ní tó bá ṣe é jẹ dáàbò ṣé ká séǹjì rẹ̀ sí ẹlẹ́dàá o pé mi ló ṣe léyìí fún tán. èmi tó dáa èmi tí mo tún pé ìwọ lórí ìṣàtúnṣe pé ọlọ́pàá o tèmi wá ń sọ ni wọ́n sọ ẹlẹ́dàá o. ẹ ṣe bàbá mi a máa rí yín pẹ̀lú ẹ bá wa kí gbogbo lé o ẹ ṣe o ó dáa o. ọlọ́run wà pẹ̀lú gbogbo ní o. àmì sà. ẹ ṣe ra yín lọ́kàn o. ó dàbọ̀. ẹ ṣe o bàbá mi. Right. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo kí wa pé a kú àtòrọ̀ ẹ rí pé ètò náà ó ti lọ sí ẹnubodò báyìí ó ti lọ mú mi ó dàbí ká má parí mọ́ ni mo rò pé bó ṣe rí lọ́dọ̀ yín náà ló ṣe rí lọ́dọ̀ tèmi ó dàbí kí n mọ̀ béèrè lọ tọ́lá láti ṣe náà fi ṣe mí ni báà mi délé Ògúndípẹ̀ rí wọ́n ti ń bú mi pé ọmọ abúlé eléètò sọ́ tó lọ sí mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ojú òní sì wà láṣẹ Elédùmarè mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá ìyá mi Mọ́gàjí Oyèbọ́lá àjọṣe ètò yìí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ojú òní sí abiyamọ tòótọ́ ẹ̀kọ́ àjẹpẹ́ o èmi yóò gùn fún wa àwọn ìyá ìṣe wà fún mi tipẹ́tipẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olùkọ́ àgbà nílé ìwé ẹ̀kọ́ gíga ní ìpìlẹ̀ ní ìlú Ọ̀jọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alàgbà lẹ́kṣọ́rà tó ń jẹ́ Yorùbá níbẹ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn ẹ ṣé ojú òní sí gbogbo ẹ̀yin tá a jọ ṣètò Ọ̀túnba Amúlùdù T1 Fashion Àmọ̀kẹ́ ọ̀rẹ́ mi Délé Ògúndípẹ̀ mi ìtura mo kí gbogbo yín ẹ ṣé mo dúpẹ́ lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ má jà gbàgbé ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ìyá mi ìtura àwọn náà tún gbé ilé tó tún dùn délé yìí lọ àjọ pàdé ní orí ètò lọ́sẹ̀ tó ń bọ̀ ní dédé àsìkò yìí náà ni lásìkò kan náà nígbà kan náà á wá jẹ́ òṣèré ọmọ ọgá látàárọ̀ ń bolẹ̀ lọ tí mo ti ń béèrè yín látàárọ̀ tí mo ti pariwo mo kí gbogbo wa ẹ ṣé gan ni lọ́sẹ̀ tó ń bọ̀ àpàdé nìtura pẹ̀lú àlejò wa míì gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹ jẹ́ ká máa fèèyàn sígbè èèyàn o ẹ jẹ́ máa fèèyàn sípò èèyàn nítorí gbà tí èèyàn bá gbé ṣèyàn dé kó má bá wa lójijì kó má bá wa lẹ́jà fún torí èèyàn lèèyàn máa jẹ́ èèyàn àbìbí yàn mo bá yín láyọ̀ nínú àlàáfíà lọ́sẹ̀ tí ń bọ̀ àti ní gbogbo ìgbà inú ayọ̀ náà ní ìtìmọ̀ báyìí mo tún wá sí sínú ayọ̀ yẹn ayọ̀ àtàlàáfíà Ọlọ́run kò ní kí gbogbo wa síbẹ̀ aṣòwò jèrè gbogbo àwọn kan ṣe àyájọ́ ọdún òmìnira lónìí ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé ìlú wa Nàìjíríà kò ní bàjẹ́ Elédùmarè agbàkóso ìlú náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn ṣé o mo dá kìsìtì mi ẹ ṣé mo dúpẹ́ o àpàdé lọ́jọ́ mẹ́jọ ó dàbọ̀.